Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ọ̀dẹ̀ ọ̀dà bí yóò dára fún gbogbo wa. Àgbàdo tútù ìwúlò rẹ̀ pọ̀. Ọlọ́run ṣàánú àwọn ẹ̀dá ènìyàn, àwọn èèyàn ni ó ṣàánú ara wọn. Àwọn èèyàn wá fálù kí wọ́n rarọ́ lọ́wọ́ àwọn òyìnbó ju kí wọ́n ra dúkìá tọ́lọ́run fún wa tí ó ná wa lówó lọ. Gbà yí kọ́ dán wò. Gẹ́gẹ́ bí àwọn ọkùnrin ṣá mọ̀ yìí pé omi ara wa kò kún bákan náà. Wọ́n tó bá rí i pé o ṣàfẹ́kù low sperm count àbí ìmúni rẹ̀ kò boost dáadáa nǹkan kan. O ti jókòó dáadáa mú gègé rẹ̀. Àìwá àmà lè kọ́ tá a sọ ni. Orúkọ mi ni Lukumon ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tá a bá gbọ́ tẹ́nìkan bá ní Lukumon ọmọ Ayédáre lòun tí ẹ bá ti ṣe èmi tẹ́ gbóhùn mi báyìí kì í ṣe mi. Ẹ máa gbọ́ àwọn audio fídíò mi kan ohun tẹ́ ń gbọ́n bí iná lẹ́ ń gbọ́n bẹ́ẹ̀ ṣe rí pé application kan la lò direct ojú mi lẹ́ ń wò yìí. Ẹ gbọ́ mi yé. Ẹ lọ wá àgbàdo tútù irú àgbàdo tí mo fi hàn yín yìí. Ẹhin mo tá à ń pè yín ni pé ká yọ kó lára ṣùkú rẹ̀ ẹ kó sínú odó kékeré kan. Tẹ́ bá sì ní blender kíní tí wọ́n máa fi ń lọ ata ẹ fi lọ òun tiẹ̀ dáa jù. Tẹ́ bá fi lọ ẹ wàá bomi díẹ̀ sí ẹ yọ sákìtì ibẹ̀ ẹ yọ kó mbẹ. Ṣé ń gbọ́ mi yé? Ṣùgbọ́n kí ṣe ìyọ́bà lè ń tẹ́ fi ní pápọ̀ mọ́ èròjà kejì ni pé òun máa ń yọ̀. Kí lè èròjà kejì? Ilá yìí ẹ̀gún pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ilá tútù ni ẹ̀gún kẹ́ dà pọ̀ mọ́ omi àgbàdo yìí ẹ jí pọ̀. Èèyàn lè dà á sínú ògì gbígbóná kó mú. Tó bá máa fi mú bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan fúnra ara rẹ̀ ó sọ bí ara rẹ̀ ó sì kún tó. Lọ́ọ́ dán wò. Ìwọ ọkùnrin lọ́ọ́ dán wò omi ara rẹ̀ ó kún dáadáa. Orúkọ mi ni Lukumon ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Lórí àgbàdo tútù mo sì tún padà bọ̀ wá bá wa lórí ẹ̀. Ẹ gbádùn mi ẹ̀yọ́nú tó dáa ni. Tẹ́nìkan bá ń bínú ẹ̀ tó yẹ pé bóun bá rí òun ó pa bóun bá rí òun ó lù ọ́ ẹ̀rín ni ó fi pàdé rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀rín lágbàdo fi pàdé olóko ẹ̀rín ni ó fi pàdé rẹ̀ á kọ́ yín ó kù díẹ̀. Ẹ lọ dán kò jù bẹ́ẹ̀ lọ ìyọ́ kù ẹnì kejì bá fògùn sínú kókó jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin kan máa ń pè mí pé ewé kíní kan ẹ bá wa mú àwòrán rẹ̀ ẹ má béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ mi mọ́ ìbéèrè dìdìrín nìyẹn. Ìgbà tí wọ́n jókòó kalẹ̀ rẹ̀ tó ní kémi ọmọ amú fóònù tèmi kí n máa gọ́gù ewé kí n máa sẹ́ndì ẹ̀ sí ọ ó fi dìdìrín lọ mí nìyẹn èmi wàá rìjẹ́ẹ̀tì ẹ̀ ẹ má bí mi bẹ́ẹ̀ mọ́ ó dé ní. Ẹ mọ wá láàlá kan ẹ máa bá mi tú má bí mi bẹ́ẹ̀ mọ́ ìbéèrè dìdìrín nìyẹn. Ṣé wàá ní wọ́n ra dátà fún mi? Àbí tí wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Pramini àbí lọ́wọ́ gọ́gù ó ní dátà lórí fóònù rẹ̀. Wèrè ló pe ìbò ọ̀rà fóònù 1000 ó ní òsì nẹ́tíwọ́ọ̀kì lórí ẹ̀ ẹni ọ̀rà fóònù 200,000 gan tí ní nẹ́tíwọ́ọ̀kì. Wọ́n jókòó kalẹ̀ lóní kémi ọmọ abọ́ túmọ̀ àlá kò pọ́sibú o. Mo ní gúrùpù fẹ́ni tó bá fẹ́ máa gbọ́ àlá rẹ̀ pẹ̀lú ohun tí ó ṣe sí lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n gúrùpù yìí owó ni wọ́n fi ń wọbẹ̀ 5,000 ló fi wọbẹ̀ ó sì máa san 5,000 oṣù bá ti parí. Àbáwọn sẹ́ta ti fílẹ̀ tẹ́lẹ̀ àgbọ́yé rẹ̀ òye yín ẹ tó máa béèrè àwọn sẹ́mìsì tẹ́yìn gan bá wọbẹ̀ ní fẹ́ kó mẹ́wọ̀n 5,000 ló fi wọbẹ̀. Ìwọ tó ọba ti lè wọbẹ̀ yọra sẹ́nu rẹ̀ báyìí. Àwọn èròjà aṣẹ́ kan mo ti kó kalẹ̀ mo ti fata mo ní kẹ́ wo ìní dán lóhùn o
ìwọ tó bá béèrè lọ join private group yìí, tó bá ti join rẹ̀ ń máa dán lóhùn lọ. Ẹ má béèrè oògùn owó lọ́wọ́ mi, má béèrè àfọ̀ṣẹ, má béèrè oògùn bọ́n. Ọgbọ́n tó bá ti béèrè àwọn tó sì béèrè pé ẹ bá mi pa ẹ bá ń yà ń wèrè. Tó bá yẹ pé ń pa ìlera àti kí nǹkan máa lọ ní gbẹdẹmukẹ kàn sí wa. Àbọ̀ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ kàn sí wa. Ọ̀sán o kì í ṣọ̀fẹ́ o, á dára fún wa o, ayé wa o, kò ní yẹ ẹ lẹ̀. Ń gègé ọkọ̀ nọ́mbà yìí lẹ̀ +23480 3298 3298 +23480 3298 3298 gbà kan sí +23481 33 155 111 +23481 33 155 111. Yẹn fún nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928. Tó bá ti pé nọ́mbà Nàìjíríà mi tí ò lọ, mo ti kúrò ní Nàìjíríà nìyẹn. Pè mí lórí WhatsApp Nàìjíríà mi, ń dán lóhùn. Ayé wa o, kò ní yẹ ẹ lẹ́ o. N ta fẹ́ Ọlọ́run ó ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run lè jìnnà sí wa. Gbogbo ẹ̀yin ará Benin, gbogbo ẹ̀yin tẹ́ ẹ níṣẹ́ gbà lọ́wọ́ mi, ẹ máa múra lẹ́ o. Bá ti dé, ẹ máa gbàṣẹ yín. Lágbára Ọlọ́run kó tó di òpin ọ̀sẹ̀ yìí, á pàdé ara wa lórílẹ̀-èdè Benin. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbàṣẹ lọ́wọ́ mi, ẹ máa kàn sí kó tó dijọ́ Sunday, agbára Ọlọ́run tàbí Sunday, màá ti wà lórílẹ̀-èdè Benin. Ẹ máa béèrè iṣẹ́ yín lọ́wọ́ mi lọ́lọ́kan ọ̀jọ̀kan. Á dára fún wa o, ayé wa. Ẹ̀yin tẹ́ wà lábí ẹ fọkàn yín balẹ̀. Ẹ̀yin ará Liberia ẹ fọkàn balẹ̀. Ghana ẹ fọkàn balẹ̀. Bá ti dé Côte d'Ivoire, iṣẹ́ yín ó tó yín lọ́wọ́. Yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o. N ta fẹ́ Ọlọ́run ó ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run yóò lè jìnnà sí wa. Ojú ẹsìn kò ní rọ̀lẹ́ wa lórí. Wọ́n ní bí òjò bá rọ̀ ilẹ̀ àgbàtura. Ọlọ́run o, ọ̀rọ̀ ayé wa yóò gbẹ̀tura. Ẹrù tí ẹ ṣe tiwa, ayé ò ní dìrú wa. Ire kàbìtì.